rògbòdìyàn nílùú ìṣẹ́rí ẹni tá a bá gbámú lẹ́yìn èyí yóò kàndé nínú yọ̀ ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti laago ìkìlọ̀ gidi fáwọn ọ̀dọ́ pàápàá àwọn olùgbé ìlú ìṣẹ́rí níjọba ìbílẹ̀ onídàgbàsókè ìkòsí ìṣẹ́rí pé kí kálukú fi ọwọ́ rẹ̀ síbi tọ́wọ́ ń gbé kí wọ́n sì lọ́ọ́ so ewé agbéjẹ́ mọ́wọ́ torí ẹni táwọn bá mú nídìí ìwà ìdàlúrú ṣíṣe ìjọ̀gbọ̀n tàbí dídà omi àlàáfíà ìlú rú ojú jàǹdùkú aláìgbọràn làwọn yóò fi wò ó ìyà tó sì tọ́ sírú èèyàn bẹ́ẹ̀ làwọn yóò fi jẹ lábẹ́ òfin. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó cp ìdòwú owóhùnwá ló sọ̀rọ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kẹrin yìí lásìkò tó ṣàbẹ̀wò sí agbègbè ìṣẹ́rí láti fojú ara rẹ̀ rí bí nǹkan ṣe rí látàrí báwọn jàǹdùkú kan ṣe dáná ìjọ̀gbọ̀n sí agbègbè ọ̀hún láàárọ̀ ọjọ́ náà èyí tó mú káwọn ọ̀dọ́ ìlú náà rọ́ jáde pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà bíi igi àáké ìgò ayùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ohun tá a gbọ́ nígbà tàláròyé ṣàbẹ̀wò ságbègbè náà lọ́jọ́ ọ̀hún ni pé ọ̀rọ̀ ilẹ̀ ló dá wàhálà sílẹ̀. wọ́n láwọn èèyàn ìdílé ọlọ́fin ni wọ́n wá sílùú náà láfẹ̀mọ́jú ọjọ́ túsídẹ̀ẹ́ tí wọ́n sì ń lé àwọn èèyàn jáde nílé wọn. wọ́n láwọn ti gba ìdájọ́ ní kóòtù pé àwọn làwọn nílẹ̀ ìṣẹ́rí torí ẹ̀ káwọn aráàlú gbé ilé àti dúkìá wọn kúrò lórí ilẹ̀ àwọn. lásìkò ọ̀hún ni wọ́n ṣàkọlù sáwọn báǹkì méjì kan tí wọ́n sì di iṣẹ́ wọn lọ́wọ́ èyí tó mú káwọn ọ̀dọ́ ìlú náà fárígá tí ọ̀rọ̀ sì di bóòlù yàgò. wọ́n ṣe àwọn èèyàn kan léṣe wọ́n sì bà dúkìá jẹ́ wọ́n fọ́ gíláàsì ọkọ̀ wọ́n sì pàgò káàkiri òpópónà bẹ́ẹ̀ la rí àwọn tí wọ́n ń sun táyà láàrin títì kò sì sáàyè fún ọkọ̀ tàbí kẹ̀kẹ́ márúwá láti kọjá lágbègbè ọ̀hún káwọn ọlọ́pàá tó dé. àmọ́ kọmíṣánná ọlọ́pàá ní òun ti pàrọwà sáwọn igun méjèèjì tí wọ́n ń fa lọ́gbọ́lọ́gbọ́ náà pé kí wọ́n jẹ́ kí àwọn ẹjọ́ tó wà ní kóòtù lórí ọ̀rọ̀ yìí parí òun ò sì ní fààyè gba ẹnikẹ́ni láti ṣèdájọ́ lọ́wọ́ ara wọn torí ẹ̀ kí kálukú kìlọ̀ fáwọn ọ̀dọ́ àtàwọn jàǹdùkú tí wọ́n fẹ́ da àlàáfíà ìlú rú. ṣáájú ni alága ìjọba ìbílẹ̀ ìkòsí ìṣẹ́rí mayoress samiat abọ́láńlé badà ti ṣàbẹ̀wò sí gbogbo agbègbè náà tó sì ṣèpàdé pẹ̀lú àwọn baálẹ̀ àti orí adé tó wà láwọn ibi tíjà ọ̀hún ti wáyé. òun àti aig area h ni wọ́n jọ lọ káàkiri lásìkò náà. a gbọ́ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ pé wọ́n ní àwọn ọmọ nílé ẹ̀kọ́ àwọn láǹgrabà kan wọ́n bá àwọn yúùtù jà pé wàhálà tẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n ti lé àwọn báńkì wọlé different thing has happened nílùú tí oníjó ìtòdẹ̀ lọ́ba. What do we do? I have to call the deputy governor of the state. So mo ṣe pé deputy governor because DSS ló kọ́kọ́ pè mí orí kọ́ ọ̀hún ṣáàtú oríṣiríṣi. So I have to call the deputy governor. The deputy governor put the call across to the CP. So CP did what he should do. CP láti rán gbogbo àwọn mẹ́rin that the rest from under there they should be on ground. baálẹ̀ ìlú ìṣẹ́rí òkè albert olúwọlé bankole náà ṣàlàyé ṣókí nípa bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ ó ló ti di ẹ̀ẹ̀mejì táwọn jàǹdùkú ń wá ṣàkọlù ságbègbè ọ̀hún lórúkọ ìdílé ọlọ́fin èyí ló sì mú káwọn ọ̀dọ́ ìlú gbéjàkó wọn. a gbọ́ pé wọ́n ń kó àwọn òwe kan dání kán fẹ́ lẹ̀ mọ́ àwọn ẹbí. wọ́n fẹ́ fi take possession but wọ́n ti bẹ̀rẹ̀ ní junction olówó rẹ̀ wọ́n lé báńkì àwọn staff báńkì Polaris wọ́n lé wọn jáde wọ́n sì lè bẹ̀ wọ́n lọ sí GTV ní ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ lọ wọ́n lé àwọn staff jáde wọ́n sì lè bẹ̀. kí ni nǹkan tó fẹ́ gbà gan-an ṣé lè náà fẹ́ gbà ní àbílẹ̀. wọn ò ní lé ń bí oníkálukú ló ní ilé tiẹ̀. kí ló wá fa rògbòdìyàn tí wọ́n wá dáná sí títì. nígbà tí wọ́n wá rí i pé wọ́n fẹ́ wá bọ́ sí àárín ìlú làwọn èèyàn mi lọ stọ́ọ̀pù fún ẹ̀yìn wọlé wa ẹ̀yìn wọ bí ìyẹn ló dàbẹ̀ ń tó mú àyẹ̀wò àwọlé ní ẹ̀yìn wọlé àwọlé ẹ̀yìn wọlé tó tó wá di pé ibi wa ibi pé kíní yẹn fẹ́ di wàhálà wa àtúnṣe ìjọba tó ṣe lè wọ́n ṣe ṣe
káwọn tó wá kí wọ́n máa lọ náà. ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ṣùgbọ́n tí kò tí ì gbadé nílùú ìṣẹ̀rí òkè àgbàoyè Saheed Ọláyínká pàṣẹdà bá Aláròyé sọ̀rọ̀ lẹ́yìn tó ti pàrọwà sáwọn ọ̀dọ́ tínú ń bí pé kí wọ́n gba àlàáfíà láàyè. ó ṣàlàyé bí ọ̀rọ̀ tó dìjà yìí ṣe bẹ̀rẹ̀ àti ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́ láti wá ojútùú sí i. ọ̀rọ̀ yìí tí ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kò ń ṣèyí ó ti ṣẹlẹ̀ àmì àdè tí gbìyànjú káàkiri láti pa náà ṣe àdètò fún wọn fún ìlú ìjọ wá sí àwọn olùbá tó sáyé ènìyàn lè mọ̀ tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ilẹ̀ ni ọ̀rọ̀ kan náà gba judgment ìdájọ́ níṣẹ́ dáwọ̀ ọ̀ṣun pẹ̀lú ìṣẹ́ dáwọ̀ tí a bá wo ìwé lọ́nà pípẹ́ ìjọ yẹn àwọn ọmọ sọ pé ọlọ́fin ọdún sí wọ́n sọ ìṣẹ́gun mọ́mọ́ yìí ó jẹ́ ẹ́jẹ̀ǹtì fún àwọn tí wọ́n gbẹ̀rẹ̀ wọn ní ìkúmọ́wọ́rú ìkúmọ́wọ́rú yìí ó bí ọmọ mẹ́ta oníkòrò ọ̀sán àti oníkòsí oníkòrò wà lágbóyè oníkòsí wà nítòsí ọ̀sán ọlọ́wà níṣẹ́ dọ́kúmẹ̀ntì tí wọ́n náà ṣe yìí oníkòrò àti oníkòsí àwọn tó ṣe nìyí kò dẹ̀ lè ó sì gbọ́ tó dáa ẹni ẹ fẹ́ sí dọ́kúmẹ̀ntì ní ẹni ṣe ẹjọ́ kan níṣẹ́ rí tẹ́ mọ̀ kọ́ṣán ló wà ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀jẹ̀ kó mọ̀ ìyẹn ló fa gbogbo wàhálà tó tó ṣe yìí. Faith Adébọ́lá ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.